wọ́n fi àwọn ọba tuntun jẹ nílùú Ọ̀yọ́ Aláàfin ṣùgbọ́n Aláàfin ò yọjú síbẹ̀ o. ní àná òde yìí ọjọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kejì ọdún 2026 gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí Makinde sọ àwọn baálẹ̀ 14 di ọba aládé nílùú Ọ̀yọ́ bẹ́ẹ̀ ló fún wọn ládé àti ọ̀pá àṣẹ. ṣẹ̀kẹ̀ nínú àwọn ọba tuntun náà ń dùn nínú pápá ìṣeré Olúfẹ́t Heights torí ọjọ́ ìtàn ńlá àti ọjọ́ ayọ̀ gbáà ni. àwọn ọba tuntun yìí ni Alágùọ tìlú Àgùọ ọba Adéfìdí Oyèdìran, bàbá Ìyájì Ọ̀yọ́ ọba Àfọ̀njá Múkáílà, Alájàgbà tìlú Ọ̀yọ́ ọba Samuel Odúrìndé, ọ̀nà ìṣokùn Ọ̀yọ́ ọba Ṣàkàtẹ̀là Títílóyè, Onímẹ̀lẹ́kẹ̀ ti Ìmẹ̀lẹ́kẹ̀ ọba Fákáyọ̀dé Alówónlé, Onígúdùgbù ti Gúdùgbù ọba Sàláwù Oyèníran, Olóòdù ti Òjòǹgbòdú ọba Ọláníyì Adégbóyè, Alápàárà ti Àpáàrà ọba Tìjání Ajéìgbé. àwọn tó kù ní Onídòódẹ ti Ìdòódẹ ọba Oyèlékè Yusuf, Ìbà Sàmù ọba Lámìdí Jímọ̀, Alágọ̀ọ́jà ti Àgọ́ọ̀jà ọba Gàníyù Búsàrí, Agbákin Ọ̀yọ́ ọba Àṣìmíyù Jímọ̀, Aláké Ìtàn ti Aké Ìtàn ọba Jímọ̀ Oyèlẹ́yẹ àti Elépè ti Ìṣẹ̀kẹ̀. gbogbo àwọn wọ̀nyí ló di ọba lẹ́ẹ̀kan náà. igbákejì gómìnà Ọ̀yọ́ Alhaji Báyọ̀ Lawal ló wáá gbé ọ̀pá àṣẹ àti adé fún wọn níwájú àwọn èèyàn ńláńlá. òun ló sì wáá fi iṣẹ́ gómìnà Mákindé jẹ́ fún gbogbo wọn. kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ Ṣèyí Mákindé ló sọ àwọn èèyàn náà dọba. eléyìí fi hàn pé gómìnà yìí ti ṣe ohun tí àwọn ìjọba míì ti ṣe fún àwọn ọba ńláńlá àdúgbò wọn. ẹni tó kọ́kọ́ dán irú èyí wò ní Ọ̀ọ̀ni Ifẹ̀ o, ọba Ọkùnadé Síjúadé. ọdún 2008 ló sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjòyè Ilé Ifẹ̀ di ọba àti àwọn abúlé míì lágbègbè náà pẹ̀lú àlàyé pé Ọọ̀ni ò gbọ́dọ̀ máa dárìn tí ọba ńlá bá ń lọ síbì kan, àfi kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba kéékèèké máa ṣáájú kí wọ́n sì máa wà lẹ́yìn fún un. lásìkò náà pàápàá gbogbo àwọn baálé agbègbè Ifẹ̀, àwọn abúlé bíi Ìyànfọwọ́rọ́gí ní Síjúadé fún lọ́ba, wọ́n sì di ọba aládé láti ààfin Ifẹ̀. kódà níbi tí ọ̀rọ̀ náà ṣe dé, Aláàfin Ọ̀yọ́ ọba Lámìdí Adéyẹmí náà fẹ́ẹ́ fi àwọn baálé agbègbè náà ṣe ọba. àmọ́ wàhálà tó wà níbẹ̀ ni ohun tó ti ṣẹlẹ̀ nígbà ayé Aṣípa Ọ̀yọ́ Afọlábí Àmùdá Ọlọ́run òṣèkà. ohun tó fa ìfàsẹ́yìn ètò tí Aláàfin ní nígbà náà nìyẹn ní 2008, nítorí kò sí bí Aláàfin yóò ṣe fi àwọn abúlé tàbí olóyè Ọ̀yọ́ jẹ ọba tí wọn yóò yọ agboolé àbí àgọ́ ọjà sẹ́yìn tí wọn ò ní fún àwọn náà lọ́ba níbẹ̀, bó tiẹ̀ jẹ́ wípé Àmùdá Ọlọ́run òṣèbí ti papòdà tó ti kú láti 1992. ìyẹn ló ṣe jẹ́ nínú ìtàn Síjúadé ló kọ́ ṣe bẹ́ẹ̀ o. àmọ́ ní ọdún 2017 ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ Isiaka Ajimobi sọ àwọn ìjòyè Ìbàdàn 21 di ọba tí wọ́n sì tún mú àwọn baálé àdúgbò míì mọ́ wọn. lóòótọ́ ọ̀rọ̀ náà di ariwo gidi nígbà náà tí àwọn kan sọ pé kinní náà yóò ba àṣà Ìbàdàn jẹ́ ni. síbẹ̀ ohun tí Ajimobi tẹnumọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé kéékèèké tí wọn ò lè dúró sí ẹ̀gbẹ́ àwọn abúlé Ìbàdàn yìí ni wọ́n ti ní ọba tí wọ́n jọ ń jókòó nípàdé lọ́balọ́ba pẹ̀lú Olúbàdàn, àti pé tí Olúbàdàn náà bá ní ọ̀pọ̀lọpọ̀ ọba lábẹ́ nígbà tó bá yọ sí òde kan wọn yóò mọ̀ pé ọba ńlá ni. Olúbàdàn tó wà lórí oyè báyìí, ọba Ràṣídì Ládọjà kọ kinní náà nígbà náà, àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fàákájà wọ́n bẹ òun náà ó sì dé adé àwọn aṣọ̀jòyè ìdọba yìí lọ́dún 2024 kí ipò Olúbàdàn tó wá ṣí sílẹ̀ fún un. ìyẹn ló ṣe jẹ́ pé ohun tí gómìnà Ṣèyí Mákindé ṣe yìí kì í ṣe tuntun, tó sì sọ nínú ọ̀rọ̀ ẹ̀ tí Báyọ̀ Lawal kà níbi ayẹyẹ náà pé gbogbo èyí tí àwọn wá ṣe lọ́yọ̀ọ́ yìí láti fi ẹsẹ̀ àṣà àti agbára ìlú Ọ̀yọ́ múlẹ̀ sí ni kí ìdàgbàsókè ńlá sì wà níbẹ̀. gómìnà Mákindé ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí mú ipò àwọn ọba wa ní pàtàkì gan ni o, nítorí a mọ̀ pé àwọn ni alájọṣe pàtàkì nídìí àṣà, ìṣọ̀kan àti ìlọsíwájú gbogbo. mo fẹ́ rọ àwọn ọba wa aládé tuntun yìí pé kí ẹ fi ìwà ọmọlúàbí lo ipò yín o, kí
kí ẹ ṣe déédé láàrin àwọn èèyàn yín kí ẹ sì sìn wọ́n bó ti ṣe tó àti bó ṣe yẹ. Ẹ jẹ́ kí wọ́n mọ àsìkò yín sí àsìkò àlàáfíà o àti àjọṣe tó dáa pẹ̀lú ìjọba, pàápàá nígbà tí ìjọba bá gbé àwọn ètò tó lè ṣe àwọn èèyàn ìlú láǹfààní dìde. Bí Makinde ti wí nìyẹn, kí wọ́n sì tó ka ọ̀rọ̀ tirẹ̀ ní kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Adémọ́lá Òjó ti sọ pé ayẹyẹ tí àwọn wá ṣe náà kì í ṣe ayẹyẹ ìfọbajẹ nìkan, ayẹyẹ láti fi ìdí àṣà ìṣọ̀kan àti ìṣèjọba ilẹ̀ Áfíríkà hàn, èyí tó ti fi Ọ̀yọ́ ṣe orírun lọ́jọ́ tó pẹ́ ni. Ó ní ohun tó jẹ́ kí òun kan sáárá sí gómìnà Mákindé pé ó tún nǹkan àtijọ́ jí padà nìyẹn. Lẹ́yìn ọ̀rọ̀ wọ̀nyí ni wọ́n gbé ọ̀pá àṣẹ fáwọn ọba náà lójú aṣojú Olúbàdàn ọba Hamidu Ajíbádé tí í ṣe aṣípa Olúbàdàn ni. Bẹ́ẹ̀ sì ni Monsuratu Sùmọ́nù tí í ṣe alága ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ tẹ́lẹ̀ àti àwọn àlejò ńláńlá gbogbo. Ṣùgbọ́n Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé kò wá o. Aláàfin kò sì lè wá nítorí ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún ní 30 oṣù kínní ọdún yìí ni ọba náà ní kí lọ́ọ̀yà òun lọ sílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí pé kí ilé ẹjọ́ náà tẹ̀ ẹ́ mọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ létí àti olóòtú ètò ìdájọ́ ìpínlẹ̀ náà pé wọn ò gbọ́dọ̀ sọ baálé àgọ́ ọ̀jà di ọba o, pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ á jẹ́ pé wọ́n tẹ òfin ilé ẹjọ́ mọ́lẹ̀ ní o. Ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ni Aláàfin lọ láti lọ pe ẹjọ́ yìí, wọn ò sì tí ì gbọ́ ẹjọ́ náà tí Mákindé fi ṣe ohun tó ṣe. Ó jọ pé gómìnà náà ṣe kinní náà pàápàá bí wọ́n ti ń ṣe ní pápá ni, pé kọ́kọ́ ló lè wúre tí a bá pẹ́ lórí mi èsìkéṣì ní bá ní. Bẹ́ẹ̀ ní tòdodo kì í ṣe pé Aláàfin tó wà níbẹ̀ báyìí náà jẹ̀bi, ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ni. Ṣé ó pẹ́ tí àwọn ará àgọ́ ọ̀jà lọ́yọ̀ọ́ ti ń fẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwọn làwọn ní ìlú àwọn, kí àwọn Ọ̀yọ́ tó wá bá àwọn níbẹ̀, àti pé àlejò àwọn ní Àtìbà tó tẹ Ọ̀yọ́ tuntun yìí ló ń ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ Aláàfin ni kò gbà bẹ́ẹ̀, tí àsìkò Lámídì Adéyẹmí yìí ló sì jọ pé ó le jù ni, ohun tó sì fa ìjà tí ìtàn ẹ̀ kò tán nílẹ̀ láàrin Aláàfin náà àti Àmùdá Ọlọ́run Òṣèbí rèé, títí tí wọ́n fi pa bàbá náà ní ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 1992. Àmọ́ nígbà tó di ọdún 2006, ìjọba Ọ̀yọ́ lábẹ́ gómìnà Àlàó Àkàlà fún wọn ní baálẹ̀ níbẹ̀ yàtọ̀ sí oyè àṣípa tí wọ́n ń jẹ tẹ́lẹ̀. Ó sì fi Alhaji Ganiyu Ajíbóyè Búsàrí jẹ alágọ̀ọ́ ti àgọ́ ọ̀jà. Ní inú bá bí Aláàfin Adéyẹmí, ó sì sáré gba ilé ẹjọ́ lọ. Ní ọjọ́ 29 oṣù kejì ọdún 2007, adájọ́ Olú Akínọlá kọ́kọ́ pàṣẹ pé kí ẹnikẹ́ni má pe ara ẹ̀ ní alágọ̀ọ́ àgọ́ ọ̀jà títí tí òun yóò fi dá ojúlówó ẹjọ́ tí wọ́n gbé síwájú òun. Nígbà tó sì di ọjọ́ 21 oṣù keje July 31, 2007, adájọ́ Akínọlá dájọ́ pé kò sí oyè kankan tí wọ́n ń pè ní baálé àgọ́ ọ̀jà tàbí alágọ̀ọ́ àgọ́ ọ̀jà, pé oyè àṣípa lásán ni wọ́n ń jẹ níbẹ̀, ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ pè wọ́n ní baálẹ̀ tàbí alágọ̀ọ́ rárá. Adájọ́ náà pàṣẹ pé Búsàrí kò gbọ́dọ̀ máa pe ara ẹ̀ ní baálẹ̀ tàbí ọba o, nítorí oyè tí kò sí ló fẹ́ jẹ. Nígbà tó tún di 30 oṣù kẹrin 2008, ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn fi ẹsẹ̀ ìdájọ́ náà múlẹ̀ pé bí Akínọlá ti dájọ́ náà ní kó wà, kò sí ohun tó ń jẹ́ alágọ̀ọ́ àgọ́ ọ̀jà, àwọn ò sì gbọ́dọ̀ gbọ́ ọmọ. Àmọ́ Ajíbóyè kò gbà o, òun náà ń pe ẹjọ́ kòtẹ́milọ́rùn tirẹ̀. Nígbà tó sì di àsìkò tí Àkàlà fẹ́ máa lọ ní 2011, ó fi baálẹ̀ náà jẹ fúnra ẹ̀ lọ́yọ̀ọ́, kódà kò yà sí ààfin Aláàfin. Àsìkò ìjà ni láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n ìjọba ti Isiaka Ajimobi nígbà tó dé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, òun kọ̀wé láti yọ Ganiyu Ajíbóyè Búsàrí kúrò ní ipò náà. Ọjọ́ 4 oṣù karùn-ún ní 2012 ni wọ́n kọ lẹ́tà náà pé bàbá náà ò gbọ́dọ̀ pe ara ẹ̀ ní alágọ̀ọ́ àgọ́ ọ̀jà nítorí kò sí oyè kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ ní ìlú Ọ̀yọ́. Ajímọ̀bí sọ nígbà náà pé àṣẹ tí ilé ẹjọ́ pa lòun ń tẹ̀lé o. Síbẹ̀ Ajíbóyè ò kúrò láàfin o, torí òun náà ń pe ẹjọ́ kòtẹ́milọ́rùn. Wọn ò sì rí ẹjọ́ náà yanjú títí tí Aláàfin Lámídì Adéyẹmí fi wàjà. Àlàfo tó wà nílẹ̀ yìí ni gómìnà Mákindé lò láti yá aṣọ àwọn baálẹ̀ kọ́lé ọba tó sì fi orúkọ alágọ̀ọ́ àgọ́ ọ̀jà náà sí i. Baálẹ̀ náà sì ti di ọba báyìí o.
àwọn ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ yìí ni kò lè jẹ́ kí Aláàfin lọ, ohun tó sì torí ẹ̀ gba ilé ẹjọ́ lọ náà nìyẹn. Àmọ́ níṣe ni inú gbogbo ọmọ ìsàlẹ̀ Ọ̀yọ́ ń dùn ṣẹ̀kẹ̀ tí wọ́n ní ohun tí àwọn ti ń jà fún láti bí 100 ọdún sẹ́yìn ló tó àwọn lọ́wọ́ yìí, kí Ọ̀yọ́ máa ṣe tirẹ̀ kí àwọn náà sì máa ṣe tàwọn. Ìjọba pàápàá tilẹ̀ ti sọ pé àwọn kò fẹ́ ìjà tàbí ìyapa, làwọn ṣe sọ alágọ̀ àgọ́ ọ̀jà di ọba aládé kí ohun gbogbo lè parí láìsí ìjà tàbí ìtani. Àwọn ará ìsàlẹ̀ Ọ̀yọ́ kò tilẹ̀ fẹ́ gbà pé ọ̀rọ̀ kankan wà ní kóòtù tàbí pé Aláàfin ń bínú. Gbogbo ara ni wọ́n sì fi ń kí Ṣèyí Mákindé pé ó ṣeun. Orin tí wọ́n sì ń kọ ni pé èyí ṣojú wa náà o, ohun tó bá ṣojú ẹni kì í ṣẹ̀yìn ẹni, èyí ṣojú wa náà o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àwọn ọba tuntun tí wọ́n jẹ nílùú Ọ̀yọ́ yìí wò, tó sì ṣe àkọsílẹ̀ rẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú ìsinmi òpin ọ̀sẹ̀.